صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. He was a guide for all people and a mercy to the universe. Was a guide for all people. God's peace and blessings on him. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. He was a seal of the Prophet. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له نبينا محمدا نبيا ورسولا واختار له سبحانه زوجات طيبات وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته. لوني أبي سورو nípa ọ̀kan nínú àwọn ìyá ńlá àwa mùsùlùmí, ọ̀kan nínú àwọn ìyàwó ọ̀gá wa anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. èwo gan nínú wa òun náà ni ìyàwó àkọ́kọ́, ìyàwó àkọ́kọ́ tó ga débi pé gbogbo àwọn ẹni tó dé lẹ́yìn rẹ̀ wọ́n nàgà títí wọn ò ga tó. ìyàwó àkọ́kọ́ ẹni àpọ́nlé, ẹni ọ̀wọ̀ tí Ọlọ́run ọba wa tó bu ọlá fún. ìyàwó àkọ́kọ́ tó ṣe wípé nítorí tiẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àìníye ọmọbìnrin mùsùlùmí ni wọ́n ń bá a jórúkọ. ìyá ńlá wa Khadija radiyallahu anha, orúkọ wọn òun náà ni Khadija bintu Khuwaylid bunu Asad bunu Abdil Uzza bunu Qusay al-Qurashiyya al-Asadiyya ummul mu'minin wa zawju an-nabiy sallallahu alayhi wa alihi wa sallam. orúkọ wọn náà nìyẹn Khadija tí bàbá rẹ̀ ń jẹ́ Khuwaylid. Khuwaylid ó jẹ́ tasghiru Khalid ọmọ Asad ọmọ Abdul Uzza ọmọ Qusay, ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ìran Quraish, ìyá ńlá wa mùsùlùmí, ìyá ńlá olùgbàgbọ́ òdodo, ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. orúkọ ìyá ńlá wa ni Khadija. Khadija yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ti ṣe máa porúkọ yìí, Àdíjà, Àdíjà, ìpèkúpè níyàwó. Khadija yàtọ̀ sí bí àwọn mi ò tún ṣe sọ pé Kadija, Kadija, ìpèkúpè náà níyàwó. Khadija yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn Haúsá báwọn náà ṣe máa pè Hadiza, Hadiza, ìpèkúpè náà níyàwó. Khadija, Khadija
tó Khadija orúkọ yẹn nu níbo ni Kubura ti wá wá tí wọ́n bá sọ ma ní Khadija àwọn Yorùbá wọn ní ya Kubura wọ́n ń pè ya rẹ̀ nu ya Kubura alomi o ti ẹ̀ péjá wọ́n lè ní Khadijatul Kubra ìyẹn ni pé Khadija tó tóbi jù ṣé Khadijatu Sughra wá wà ní torí tá a bá ti rí Kubra ó yẹ ká rí Sughra kò sí Sughra kò sí nǹkan kan tí ń jẹ́ Kubra Khadija kò sàkíyèsí o wọ́n ti bàbá rẹ̀ sọ ní Khadija táwọn èèyàn wá ń pè ọ́ ní Kubra má dáhùn o orúkọ rẹ̀ ní kíni Khadija bákan náà ìwọ ọ̀ya torúkọ ọmọ rẹ̀ ń jẹ́ Khadija àwọn èèyàn wá ń pè ọ́ ní ìyá Kubura má dáhùn o èsì wọ́n wá ń pè ọ́ ìyá Khadija ìyá Khadija eléyìí yóò múni tó pàkíyèsí bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n sọ ma wọn ní Fatima Fatima ẹ̀rí tí wọ́n máa pè ní Bintu 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 ti jẹ́ ọmọbìnrin kékeré ní Bintu Bintu màmá eléyìí ti dàgbà púpọ̀ ẹ̀ wá ń pè ní Bintu Bintu báwo wọn á nítorí pé Fatima Fatima kan wà tí ń jẹ́ tọ́jọ́ ma anabi sallallahu alayhi wa sallam gbogbo Fatima náà wà dọ́mọ anabi kan ṣe eléyìí ìtayẹnu àlàní o Fatima ẹ̀ ń bá a jórúkọ kọsẹ̀yìn dọ́mọ anabi sallallahu alayhi wa sallam ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin rasulallahi wa khataman nabiyyin anabi sallallahu alayhi wa sallam kìí ṣe bàbá ẹnìkan nínú wa o ìránṣẹ́ Ọlọ́run ọba ni òpin àwọn ànábì torí ẹ̀ gbogbo Fatima wọn yìí sọmọ ànábì sallallahu alayhi wa sallam Fatima ẹyọ kan ṣoṣo ọlọmọ ànábì sallallahu alayhi wa sallam àbí ká sọmọ ní Fatima kọmọ akpẹrẹ rẹ̀ ní Az-Zahra kò sí ti ń jẹ bẹ́ẹ̀ kò sí ti ń jẹ bẹ́ẹ̀ Fatima ní Fatima ń jẹ àmọ́ kí ló wá sọ wọ́n di Zahra o so gbogbo rú àwọn àṣejù èèyàn ṣọ́ra fún Khadija ọmọ Khuwaylid ọjọ́ kan nínú àwọn ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ń sì ní àkọ́kọ́ nínú àwọn ìyàwó tánàbí wa sallallahu alayhi wa sallam kọ́kọ́ fẹ́ àti pé pápá gan Khadija yìí báyìí radiyallahu anha òun lè yàn àkọ́kọ́ tó kọ́kọ́ gba ìsìn Islam òun lè yàn àkọ́kọ́ tó kọ́kọ́ gba ìsìn Islam ó síwájú Abubakar gba ìsìn Islam ó síwájú Ali gba ìsìn Islam bẹ́ẹ̀ ni ẹnu gbogbo olùmọ̀ nínú ẹ̀sìn Islam ló kò lé lórí wípé ni awwalu khalqillahi aslama òun là kọ́kọ́ nínú àwọn ẹ̀dá Ọlọ́run tó kọ́kọ́ gba Islam Allahu akbar Khadija radiyallahu anha wa ni lam yataqaddamha rajulun wala imra'atun fil Islam ọkùnrin kan ò síwájú rẹ̀ gbẹ̀sìn Islam obìnrin kan ò sì síwájú rẹ̀ gbẹ̀sìn Islam ẹ̀rí pé Khadija ọ̀gá púpọ̀ níbi ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù ìgbà tí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi dáadáa tó fi rán anabi sallallahu alayhi wa sallam dáadáa tó ṣe pé tí anabi yòówù bá ń bẹ láyé ní ìsìn kò lè rọ̀ lọ́rùn láti rí ilé ayé gbé láì tẹ̀lé dáadáa tó lọ́n fi rán anabi Muhammad sallallahu alayhi wa sallam wa idh akhadha Allahu mithaqa an-nabiyyin lama ataytukum min kitabin wa hikma thumma ja'akum rasulun musaddiqun lima ma'akum latu'minunna bihi wa latansurunna qala aqrartum wa akhadhtum ala dhalikum isri qalu aqrarna Ọlọ́hun bá ti bá gbogbo àwọn ànábì dá májẹ̀mú ìgbé tírà tí mo fún yín ọgbọ́n tó dópin tí mo gbé lé yín lọ́wọ́ tánàbì kan bá dé wá bá yín tánàbì kan bá dé wá bá yín tó jẹ́ ẹni tí ń jẹ́rìí òdodo sí tí mo ti fi rán yín ṣé ẹ gbàgbọ́ ẹ sì tẹ̀lé tiẹ̀ àbẹ́ ẹ̀ ní gbàgbọ́ ẹ̀ ní tẹ̀lé tiẹ̀ wọ́n là gbà ipá gbàgbọ́ á sì tẹ̀lé tiẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábì ti sàdé ìfọlọ́wọn ọba ẹlẹ́dàá wa torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam sọ pé tó bá jẹ́ pé ànábì Musa ọmọ Imran tó bá wà láyé ma wasi'ahu illa ittiba'i
anabi Musa ò ní rí ilé ayé gbé àfi kó tẹ̀lé tèmi anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. sọ wá bá làákàyè mu káyí pé ọkọ èèyàn lọ́lọ́run fi ru dáadáa ńlá yìí rán èèyàn téèyàn wá jẹ́ ìyàwó rẹ̀ àwọn àjọ máa gbé abẹ́ òrùlé kan náà òun ọmọ wa sọ dáadáa yìí lẹ́nu èmi ọwọ́ ajẹni tí ò ní fẹ́ gbọ́ èmi ọjẹni tí ò ní fẹ́ tẹ̀lé lérò pé mo sì fẹ́ ṣoríire báwo lèèyàn ṣe lè ṣoríire bẹ́ẹ̀ ìlọ́fà ló fi jẹ́ pé ẹ̀kọ́ ńlá wà ń bẹ fún gbogbo àwọn obìnrin mùsùlùmí tó sì pa afẹ́ wọ alìjẹ́nà lásẹ̀ ṣe islam àfẹ́ wọná lásẹ̀ ń tẹ̀lé ta nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ṣàkíyèsí pé nígbà tí wà á ti ọkọ rẹ tẹ́jọ́ fẹ́ra yín bóyá ẹ̀sìn tó nílò owó tó fi fẹ́ bóyá dúkìá tó nílò owó ló fi fẹ́ bóyá ipò kan tó wà nínú ìgbésí ayé lówó tó fi fẹ́ ìgbà tẹ́ wá délé tó padà délé ọkọ rẹ̀ yìí tán ó wá fura mọ̀ yìí pé ọkọ rẹ̀ nímà ọkọ rẹ̀ mà nípa tọ́lọ̀ ó mà nípa sunnata nabi sallallahu alayhi wa sallam ọkọ rẹ̀ wá ń ṣàlàyé àwọn dáadáa yìí ó ń ṣàlàyé wọn fún ìwọ gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ nítorí tínúlé bá dá ó dájú yìí pé àtìlé náà láti kẹsàn-án ròde gbàtí wọ́n ń ṣàlàyé dáadáa yìí ntọ́ yọ ni kí ọ jẹ́ àkọ́kọ́ ẹni tí ọkọ gbàgbọ́ kọjá àkọ́kọ́ ẹni tí ọkọ tẹ̀lé kọjá àkọ́kọ́ ẹni tí ọ máa fi ntọ́kọ rẹ̀ ń sọ sí wa hù wala takunu awwala kafirin bih ẹ mẹ́sẹ̀jì àkọ́kọ́ ẹni tí ó ṣe kèfèrí sí ìwọ tó súnmọ́ kọ rẹ jù ìwọ ló yẹ kó kọ́kọ́ gba ntọ́kọ rẹ̀ ń sọ ìwọ ló yẹ kó kọ́kọ́ tẹ̀lé ntọ́kọ rẹ̀ ń wí lópin ìgbà tó ṣe pé ntọ́kọ rẹ̀ ń sọ òun náà lọ́lọ́ ń sọ anabi sallallahu alayhi wa sallam sọ eléyìí tí ò láṣejù nù eléyìí tí ò láṣejù nù tí ó sì ní àṣẹ tí ò ní àhọkàn agun nínú lópin ìgbà tí ó bá ti sáṣejù ń bẹ tí ò sì tayọ ẹnu àlá ń bẹ ìwọ ló yẹ kó kọ́kọ́ gbọ́rọ̀ sọkọ rẹ̀ lẹ́nu kó tẹ̀lé tiẹ̀ kése pé káwọn èèyàn wá kó láwọn wá ṣe béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ọkọ rẹ̀ kó yẹ pé ẹ̀mẹ́wàá lọ́ọ́ máa ṣílẹ̀kùn lọ́ọ́ máa palẹ̀kùn dé gbáù pé kíni wọ́n wá kọ́ lọ́dọ̀ ta ni kí lọ́mọ ẹ̀ tiẹ̀ ní sẹ́ńtì àtibọ́lẹ́lẹ́ ti wá kí lẹ́ wá kọ́ lọ́dọ̀ wèrè subhanallah bẹ́ẹ̀ làwọn obìnrin àdáwò mi rí nígbà tí ọkọ tiwọn tóun ń ta ìmálẹ̀ fáráyé àwọn máa ṣèṣe pé ìmálẹ̀ ẹ̀rọ wò ní tàǹkà àwọn máa wá kún léèyàn jìnnà sọ́kọ wọn kò ní í wù wọn kí dáadáa ti ń bẹ lọ́dọ̀ ọkọ wọn kọ́ tàkà torí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ṣe yọ lórí ibú lábẹ́ ọkùnrin tó ń jó lórí rẹ̀ síbẹ̀ yìí náà mọ̀ kí ló ṣẹlẹ̀ síyàwó anabi Nuh alayhi salam kí ló sì ṣẹlẹ̀ síyàwó anabi Lut alayhi salam sẹ́mi kú kíní kejì àwọn obìnrin yẹn orí ibú làwọn sí kọ́lọ́ mọ́sá àwọn ìyàwó wa ló lórí ibú torí ọ̀dọ́ wa kádẹ́ni tí ó múra láti rí pé dáadáa eléyìí tí ń bẹ lọ́dọ̀ àwọn ọkọ wa àwa náà kọ́ àmọ̀ nípa rẹ̀ kí ló burú káwọn èèyàn máa wá gbọ́rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ọkọ rẹ̀ káwọn obìnrin náà sì máa rọ́ wá kọ́rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ ọwọ́ ìyàwó náà kí ló burú mbẹ ṣé bó oore yín ó di púpọ̀ nù wọ́n sì ní tí nǹkan ẹni bá di méjì àìbínú sí torí ẹ̀ ọ̀dọ̀ wa àwọn obìnrin ká mójútó eléyìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn máa sákàkà láti rí pé àwọn ṣoríire láwọn obìnrin olóríire yàtọ̀ sáwọn obìnrin tó jẹ́ pé àkọọ́lẹ̀ aburú ti ń bẹ fáwọn pípé náà ni wọ́n wọ̀ àwọn ní ọmọ yín mú sọ́kọ àwọn ní ọmọ pé kí ni ń sọ wáàzì yẹ̀yẹ́ kí ni ń ṣe ìwọ mọ́lọ́n bí wọ́n bá mọ́lọ́n kí ni ó bá ṣẹlẹ̀ tó bá mọ́lọ́n yóò máa rù ọ́ ká ni kí ni ó bá ṣẹlẹ̀ tó bá mọ́lọ́n yóò máa bọ́ tábà tó bá yàgbẹ́ ni kí ni ó bá ṣẹlẹ̀ tó bá mọ́lọ́n yóò máa bọ́ fọkúnmù rẹ̀ ni kí ló dé tó fi jẹ́ pé ńgbà tọkọ fi ọtán ó sì fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di nǹkan mọ́kọ rẹ̀ ńgbà dípò kọ tẹríba fọlọ́n kó soríire sẹ́mi pé lórí ibú náà lè wà ńgbà mi tí ìyàwó wà lábẹ́ rẹ̀ tí ó soríire gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí ìyàwó Fìràhùn òun soríire Fìràhùn náà kúmá olórí ibú àgbà lòun tẹ́ pé ó síwájú àwọn èèyàn rẹ̀ wọ́n fi kó wọn dà sínú iná tó bá di lọ́la kìyàmù ṣùgbọ́n ìyàwó ńkọ́ òun soríire Àsíyà ẹ̀mọ̀ká nàbí sallallahu alayhi wa sallam wọ́n sọ pé àwọn ẹni tó pé nínú hadithi tó Bukhari àti Muslim gbé jáde ó ní kamala min ar-rijali kathir ẹni tó pé nínú àwọn ọkùnrin pọ̀
walam yakmulu minan nisa'i illa maryama binti imran wa asiya imra'ati fir'aun wa fadlu aisha ala sa'iri nisa ka fadli tharidi ala sa'iri at-ta'am muttafaqun alayhi. anabi sallallahu alayhi wa sallam ó ní àwọn ẹni tó pé nínú àwọn ọkùnrin pọ̀ púpọ̀ ṣùgbọ́n o àwọn ẹni tó pé nínú àwọn obìnrin wọn kéré jọjọ. ẹnì kan ò tiẹ̀ pé nínú àwọn obìnrin tó bá yẹ ní Maryam ọmọ Imran ìyá anabi Isa alayhi salam. àyà tó fi Asiya ìyàwó dání Fir'aun òun gbé pẹ̀lú olórí ibú òun sì ṣoríire. ọjọ́ kan nínú àwọn obìnrin tó pé kọ́lọ́ wọn ṣàánú wa. tọ́ torí de ilé ìjọba o ọkọ wa ń tẹ̀lé súnà ìyàwó wa ń lu bàndírì ẹ̀ríkórí ibùnú bàndírì ti jẹ́ bàndírì àti súnà kí ló pa wọ́n pọ̀. ọkọ ń ṣe qala Allahu qala rasuluhu ìyàwó ń ṣe Ahmadu Tijani Abdulkadir Jailani pé kíni ń bolo ti jọra wọn abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́. ọkọ ń jí lóru ó ń ṣe tahajjud ìyàwó òun náà jí lóru ó ló ń lọ sóòru. a'udhu billah ẹwà dánwò ńlá. ọkọ ń pè Ọlọ́run ya Allahu ya Karim ya Wadudu ya Salam. ìyàwó sì pé ya Damda ya Ilu ya Rawqa ya Ilu ya Sadadabilu Adadabilu. sẹ́ẹ̀rí pé a'udhu billahi minash shaitani rajim. sẹ́ẹ̀rí eléyìí ọlọ́dà kò má fi sàdánwò fa wa. àwọn ìyàwó ó yẹ kó dẹjú sílẹ̀ obìnrin kó dẹjú sílẹ̀ kó tó lọ́kọ kó owó rúta ni wọn náà fẹ́ fẹ́. ṣé bàbá yẹn lẹ́sìn àbí ò lẹ́sìn? tó bá lẹ́sìn gan ma òun gan ni kò fẹ́. olówó ni mo ṣe fẹ́ ọlọ́lá ni mo ṣe fẹ́ ipò rẹ̀ ga púpọ̀ láwùjọ ni mo ṣe fẹ́. ó di òmùlẹ̀mọ́fò lásán lọ́dà. ọlá lè tán owó lè tán ipò rẹ̀ lè wọ́ mi ṣùgbọ́n ẹ̀sìn kọ́ ó máa ń dá lójoojúmọ́ ni. bẹ́ẹ̀ náà ni wọn náà ọkùnrin nígbà tó fẹ́ fẹ́ yàwó ṣàkíyèsí ta ló fẹ́ fẹ́ tí ọmọbìnrin yẹn lẹ́sìn àbí ẹwà rẹ̀ ló wò owó rẹ̀ ló wò ilé ńlá tó ti jáde ló wò. tó bá jẹ́ pé nǹkan míì tó yàtọ̀ sẹ́sìn ló bá wò taribat yadak ìwọ náà di òmùlẹ̀mọ́fò. kò sí bóbìnrin ṣe lè rẹwà tó kásùn kájí kásùn yọ padà dòbò rẹwà ńjọ́ kan náà ni. kò sì sí bówó ṣe lè pọ̀ tó owó lè tán kẹ́ni tó ní ó tó tán. ìgbà míì ẹni tó ní sì lè tán kó tó di kówó tán. tó bá jẹ́ pé ńlá tó ti jáde ló ń wò nǹkan máa yí tí léwu tí ó di ilé àbùkù ń gbọ̀ báyà ṣùgbọ́n ẹ̀sìn ni ká wò. tó bá yẹ kó obìnrin tó lẹ́sìn lọ́ọ́ bá wò ìdùnnú rẹ̀ ọ̀pọ̀ ayọ̀ rẹ̀ ọ̀pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ nítorí pé obìnrin tó lẹ́sìn yóò ní ìpalẹ̀mọ́ pé kóun tún máa lékún sí nínú ẹ̀sìn. ìdí nìyí tó fi jẹ́ pé tó bá ṣàlàyé ẹ̀sìn tí ò yé fún ẹ̀rí pé yóò tẹ́wọ́ gbà yóò sì tẹ̀lé ní tí wọ́n bá sọ fún. eléyìí jẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ pé Khadija làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba Islam. Khadija làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba Islam. ìgbà tí Khadija sì fẹ́ gba Islam kò lọ bá àwọn bàbá rẹ̀ o kò lọ bá àwọn ìyá rẹ̀ o kò mọ̀ wá gbàmọ̀ràn lẹ́nu wọn. kí lè rí sí ń tọkọ mi gbédè o torí mi ò fẹ́ yapa sí ń tẹ́ wà lórí ẹ̀ o kò sí bẹ́ẹ̀. kí ló sà wá ìgbà tọkọ rẹ̀ ti ń bọ́ sọ̀rọ̀ lórí wípé irú múra tó mú tó fi wọlé òun ẹ̀sìn Islam ò faramọ́ gbọ́sọ̀ hàn Islam ò faramọ́ gbọ́sọ̀ pamọ́ ẹni Islam sọ fáwọn obìnrin. mọ̀ ń fẹ́ kọ́ máa lo jilbab mọ̀ ń sì fẹ́ kọ́ máa bójú rẹ̀ ọ wá ní ọ̀dà àmọ́gbọ́ ìyẹn ni pé mo gbọ́ èntì gbà ọba àdìjọ́ kejì ó lóun fẹ́ délé àwọn àṣẹ dínì lọ́nà láti lọ́ọ́ lé bàbá rẹ̀ ó sì lọ́ọ́ lé bàbá rẹ̀ lọ́ba lọ tẹ́ńdà ọ̀rọ̀ tó bá sọ ọ tẹ́ńdà rẹ̀ sórí àga ẹ̀gbọ́n tí
ọkùnrin tó wí onírú múra tí mo mú irú ètí mo bá lọ́dọ̀ ìyá mi onírú rẹ̀ ọ̀dá o onígbọ́sọ̀ hànú o gbọ́sọ̀ pamọ́ làwọn o kémi náà máa wọ́sọ̀ gbàgẹ̀rẹ̀ tí ó bòmí látòrí títí dé ìsàlẹ̀ kókósẹ̀ òun tiẹ̀ tó fi kàn kún ó ní máa bójú yọ sọ mi dé gún mọ́kà kẹ́ bẹ́ẹ̀ ṣe máa sọ lẹ́nu wa àwọn ìyá àti bàbá náà bá gbiná jẹ pé láyé ìkọ́ nígbàlú ẹ̀ ok ọlọ́ fi àlìjáná rẹ fi wẹ́lọ̀ ọlọ́ ọgbà mọ̀ràn lọ́dọ̀ bàbá àtìyá rẹ ṣé àlìjáná ni kò wọ̀ ni àbí náà ni kò mú tíkẹ́ẹ̀tì ẹ̀ ẹ̀ríkì Khadija òun ọlọ́ba bàbá àtìyá rẹ ní ìgbà tí ọkọ tọ́lọ́n fẹ̀sìn tuntun rán ẹ̀sìn oríire ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlà Khadija náà ní àwọn bàbá tó lè lọ bá kódà kápẹ́ bàbá rẹ ti kú ṣebí wọ́n ní tí bàbá bá kú bàbá ní kú wọ́n ní tí bàbá bá kú bàbá ní kú Khadija ńṣe ló gbọ́ níta Nabi sallallahu alaihi wasallam sọ fún ó sì gbà lọ́wọ́ kan ó tẹ̀lé tà Nabi lọ́wọ́ kan ẹ̀rí kókù díẹ̀ káàtó fọ́pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin mùsùlùmí lónìí ọ̀rọ̀ téèyàn jọ ń sọ pẹ̀lú ìyàwó rẹ̀ tí ó yẹ kìtìkẹ̀tà ọgbọ́ sí ẹ̀rí pa àwọn ìyàwó yín wọ́n ti gbé fẹ́ẹ̀ ọ̀dọ̀dọ̀ àwọn bàbá wọn ọ̀dọ̀dọ̀ àwọn ìyá wọn ìjọ dájú nípa àwọn obìnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ kan ni wọ́n fi wọlé ọkọ ẹsẹ̀ kejì ń bẹ ń lè yá wọn ẹsẹ̀ kan ni wọ́n fi wọlé ọkọ ẹsẹ̀ kejì ń bẹ ń lè yá wọn kí ló dé tó fi jẹ́ pé nígbà tá ti ọkọ rẹ̀ tọ́ra adìẹ wá sílé tó ní wọ́n yàwó sí adìẹ yìí kó o sì dín kó yí mọ́bẹ̀ káfi jẹun lónìí yìí báyìí kí ló dé tó lọ sọ́dọ̀ bàbá rẹ̀ kó o sọ pé tọ́ ọmọ tó gbádìẹ wá ó ní ní káfi jẹun lónìí kí la rí sí tí ká jẹ ni àbí ká má jẹ àbórí pàmò tí mo jẹ tí mo kú ń lé yín náà ní kémi ọ padà sí ó ní lọ́dọ̀ bàbá rẹ̀ fẹ́lẹ́ yẹn àmọ́ tó bá ti kàn ọ̀rọ̀ tẹ̀sìn ọ wá lọ bá bàbá rẹ̀ dà gẹ́gẹ́ bí ìmáàmù bàbá rẹ̀ dà gẹ́gẹ́ bí Sheikhul Islam tó nímọ̀ nípa ẹ̀sìn Islam ìyá rẹ̀ ńkọ́ Sheikhatu kọ́ ló ń àbí bẹ́ẹ̀ kọ́ ni tó fi jẹ́ kọ́ lọ gbàmọ̀ràn tiwọn ó túmọ̀ sí wípé àwọn èèyàn ò fira wọn sílẹ̀ fún tọ́lọ̀ bí wọ́n ṣe fira wọn sílẹ̀ fún àwọn nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ̀ Khadija kọ́ lọ gbé ọ̀rọ̀ rẹ̀ bọ́ rẹ̀ pé wọ́n ọ̀rẹ́ mi ò tún rí ta tún rí gbọ́ ọkọ mi mà sọ ikú ntún Ọlọ́run fi kíní kan rùn Khadija ò ṣe bẹ́ẹ̀ Khadija lọ́rẹ̀ kọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan wà tá a padà mẹ́nuba orúkọ rẹ̀ ń jẹ́ Nafisa ọ̀rẹ́ gidi lọ́rẹ́ yìí jẹ́ sí Khadija a gbọ́ pé Khadija ó pe Nafisa ó wá ń sọ fún yín pé kí ló rí sí kí n máa bọ́kọ mi sẹ̀sì ọkọ àtìyàwó ọ̀rọ̀ wọn kọjá táwa lọ máa gbà mara níbìkan táwa máa fi lọ ẹnìkan pé kíni torí di eléyìí ẹ jẹ́ ká fura ẹ sì rí pa Ànábì sallallahu alayhi wa sallam ní ìgbà tó lọ́wọ́ bá fẹ́ sí ran torí pé Khadija ó ti gbòǹgbọ́ lórí ẹ̀ Ànábì ó sọ fún pé kọ́kọ́ lọ bá bàbá rẹ o lọ bá àwọn èèyàn rẹ kọ́ sọ fún wọn o torí mi ò fẹ́ wàhálà o ẹ̀yẹn tí wọ́n wá di pé mi mọ ọ̀rọ̀ kúrò sí ọ lórí o ẹ rí pa Ànábì náà ò ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam torí pé àkọ́kọ́ ni pé kìí ṣe rọ́kúrọ̀ là Ànábì rọ sí lórí sọ pé wọn náà ń gbà mí rọ́kúrọ̀ lọ́ ń rọ sóbìn lórí torí pé wọ́n ọ̀gbẹ́sìn kankan yé irọ́ lásán lọ́n bá ká tiẹ̀ náà ó lè mú fura dání lóòótọ́ àmọ́ Ànábì ó sọ fún Khadija pé lọ́ọ́ fi lọ àwọn bàbá rẹ o lọ́ọ́ fi lọ àwọn èèyàn rẹ o ìhà tí wọ́n bá kọ sí o kò sí túláàsì inú ẹ o rárá o Ànábì ó sọ bẹ́ẹ̀ eléyìí jẹba. bákan náà wọ́n ní ayé jahiliya ṣáájú kí Islam ó tó dé ní tí wọ́n máa pe orúkọ ọ̀nàgíjẹ tí wọ́n máa pe Khadija ọ̀nà ni at-Tahira obìnrin tó máa ìdí mímá rẹ̀ ọ̀nà ni pé Khadija wọn kì í ba wọn ọba rí nídìí palapala wọn ọba rí nídìí katakata wọn ọba rí nídìí ségesège wọn ọba níbi ká máa dọ́wọ́ ẹ̀kẹ́ pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin wọn ọba rí níbi ká máa fọwọ́ jẹrẹ nílá pẹ̀lú àwọn ọkùnrin wọn ò sì bá níbi àjọ ń tagi pẹ̀lú àwọn ọkùnrin ìdí ni tí gbogbo èèyàn fi ń pè ní kíni at-Tahira ẹni tó má síbẹ̀ ni wọ́n rí ọlọ́mọge síbẹ̀ ni wọ́n rí ṣebí ìwọ nísìn gbogbo ìgbésí ayé rẹ kọ́ lọ dúró ti àwọn ọkùnrin náà ni fún wọn máa fọwọ́ jẹ ọ́ la ètí ń fọwọ́ gbé ọ lọ́mú
ètí ń fọwọ́ gbé ọ lẹ́ẹ̀kẹ́ iyì náà dàmú gbogbo iyì rẹ ti dànù ò níyì kọ́bọ̀ bẹ́ẹ̀ni kaba sẹ́sì pé ọ lẹ́ni tó mọ́ gan wọ́n gbà lẹ́nu ní kó tó dákẹ́ pé ta lọ́mọ ọmọ rádaràdé eléyìí lọ́mọ subhanallah ṣé bá má gbàgbé nígbà tí ẹnìkan wá sádùúgbò yín jóni torí ọ tó sọ pé ó wù ọ ó sì fẹ́ fẹ́ ọ ẹni tó bá sọ ọ ní má dán wò ìgbékúgbénu ọlọ́mọdé ó gbégbékúgbé bẹ́ẹ̀ni torí tí wọ́n rí ọ lórí ẹ̀ àtàwọn àwà burúkú tó ń ká mọ́ ọ lọ́ọ̀nì ìdí tí wọ́n fi ń pè wọ́n ní ìgbékúgbénu wọn ò pè ọ́ lẹ́ni tó mọ̀ wọ́n ní ẹni tó bá gbé ọ kí ló gbé ìgbékúgbé ọlọ́mọdé àwọn gbégbékúgbé tọ́ ọ̀tọ̀hìrọ̀ ẹni tó má àwọn abilékọ láwùjọ tiwa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ o bóòlù ẹsẹ̀ má ṣebí wọn náà lọ sọ fọ́kọ rẹ nígbà tí ìjà pa yín pọ̀ kókó ọ̀la tí máa ṣàlàyé fún ẹ tani àti ta lọ́ làwọn ọmọ yìí iye tó bá jẹ́ tiẹ̀ ń bẹ̀ wàá mọ̀ òun dà gẹ́gẹ́ bíi búrẹ́dì àwọn ọmọ dàbí búrẹ́dì tó máa ṣàlàyé tó ní kọ̀ọ̀kan olókọ̀ọ́la tó dàmà ẹni tó ní àwọn ọmọ yìí ọlọ́mọdé ara dàn wò àwọn eléyìí wọn abilékọ làwọn bá àwọn ti wà lé ọkọ wọn ò mọ̀ ó túmọ̀ sí pé òun abẹ́ òun ó dàbí ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò ni kò sí esi tó bá abẹ tí ó yàgbẹ́ la hawla wala quwwata illa billah tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kó o tún máa fẹnu ara rẹ sọ pé ọjọ́ ń bọ̀ tí ń ṣàlàyé fún ọ tani àti ta lọ́ làwọn ọmọ yìí sẹ́yìn wa mọ́nu mọ́ kọ́bọ̀ bóòlù ẹ̀sẹ̀ fẹ́ mọ́ àní wọ́n ní wọ́n ń ṣàjọyọ̀ irú ìtawọ́ Yorùbá máa ṣe yẹn tí wọ́n lọ gba field school kan àwọn èèyàn wa máa sọ lóríṣiríṣi àwọn kan wá jókòó báyìí aṣọ tí wọ́n yàtọ̀ síta àwọn eléyìí náà yàtọ̀ síta àwọn eléyìí so ẹnìkan wá gbà tó wọn kúkú máa bí wọ́n ṣe máa ṣe nǹkan wọn ó ní sẹ́fẹ́ nìkan náà ní gbogbo yín wá báyọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni kí wọ́n á ló dé tẹ́ ẹ má sọ oríṣiríṣi ní Yorùbá level tó yẹ pé bí yúnífọ́ọ̀mù ni wọ́n wọ̀ ń jọ àjọyọ̀ kí ló dé tẹ́ ẹ má sọ oríṣiríṣi wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé ìhà tí kálukú kọ sí ẹni tí ń ṣe nǹkan ó yàtọ̀ àwọn tó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí làwọn aṣọ tí wọ́n yàtọ̀ àwọn tó jọ rẹ̀ aṣọ tí wọ́n yàtọ̀ àwọn iṣẹ́ jọdà wá pọ̀ aṣọ tí wọ́n yàtọ̀ àwọn àlè la hawla wala quwwata illa billah pé àwọn àlèbìnrin aṣọ tí wọ́n tún yàtọ̀ àwọn ìyàwó wa gbọ́ ó sì ní àwọn méjì lé àwọn náà gbọ́ pé gbogbo àwọn tó wọ sọ olómi ẹrú wọn o àwọn àlè ọkọ rẹ̀ nù la hawla wala quwwata illa billah ni wọ́n sì pọ̀ lọ báyìí tó láwùjọ Yorùbá gbogbo nǹkan ẹ̀kọ́ mọ́mtìn lásán ṣé irú àwọn màmá wọn wàá ròyìn pé àwọn ìyá tó mọ́ àbáwọn bọ́ọ̀lù ọ̀bùn tún ti rí àwọn ìyá ọ̀bùn àwọn ìyá bastard so Khadija ò rí bẹ́ẹ̀ tiẹ̀ kí ni wọ́n fi ròyìn rẹ̀ at-tahira ẹni tó mọ́ tí wọn náà bá mọ́ ò lè jáde wá sọ ọ́ torí kọ́ mọ́ bá dàbí ọ̀rọ̀ ẹ̀yìn gbọ́ bá yá o lè jáde kí wọn náà èmi náà mọ́ ọ́ ṣùgbọ́n Khadija tó nílé tàlejò lọ́mọ ní kíni at-tahira ẹni tó má wàláhì ìwé ẹ̀rí ńlá lélẹ́yìí tó kọjá pé wọ́n kọ́ yunifásitì ẹni tó má lélẹ́yìí tó bẹ́ẹ̀ náà mọ̀ gbàtí wọn náà fẹ́ yà wò sọmọ kékeré kan kọ́ lẹ́nu ò lè sọ ń kọ́ lẹ́nu ò lè sọ ńgbà wọn pọ̀ ọmọ tó fẹ́ wá ẹjọ́ sọ̀rọ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà wà ń bẹ wá ní ẹ̀dá mo ní béèrè kan tí mo fẹ́ béèrè mi ọmọ Yorùbá sọ dáadáa ni o a ní ọ sọ̀rọ̀ sẹ́fẹ̀ẹ́ náà ti mọ ibi tí ń lọ pé ǹgbẹ́dẹ̀ a ní ọgbẹ́dẹ̀ sọ̀rọ̀ ṣé o sì ṣe zinari lédè kúkúrú wọ́n bá ní sọ ṣe zinari náà wà á di pé ọmọge bá múná lọ kí ló dé sọ̀rọ̀ àfojú ní tì ní àwọn bàbá rẹ̀ lẹ́nu àfojú ní tì torí ọmọ tá a sọ ọmọ tá a bí lé pàtàkì ọmọ tá a wò ẹ dákun ẹjọ́ ọmọ tá a bí lé pàtàkì ọ sọ̀rọ̀ ó lè ní ẹ̀yin bàbá mi ẹ dákun ẹnfẹ kẹ rọra gáfárà díẹ̀ tó rọrọ tí wọ́n béèrè ọ̀rọ̀ ńlá ni broda yìí nìkan ló yẹ kó gbọ́
kíni káwọn bàbá rẹ náà gbọ́ kíni bẹ́ẹ̀ mo ti dìyàwó mi táàfin àjọ jókòó lẹ́mi àti wọn nìkan ó ní àṣẹ bọ́lọ̀ ń sì kẹta wa bẹ́ẹ̀ ni àwọn tí ń ṣe zina náà ọlọ́run sì kẹta wọn. torí di eléyìí lọ́ba ní à ń tó ṣẹlẹ̀ ni pé you see lásìkò tí mo wà ní GS2 you see you know èmi ò sí ìsì no so sáwọn eléyìí wà ní tọ́hírà kìíní kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ Khadija ìwé ẹ̀rí ńlá lélẹ́yìí fún at-tahira ṣebí wọn náà mà pàtó fẹ́yàwó tó ti sọ fún ọ pé ọ̀bùn lé táwọn ké títì lọ́ba so lọ́ba di wàhálà ńjọ́ kejì àwọn mọ̀lẹ́bí ìyàwó wọn rò pé wá kí àwọn ni ó pé ẹ ṣe wọn àná o kíní kan lọ́kọ́ bá ti ojú rẹ ti kọ́rẹ́ lọ. ẹ kí ló dé wọ́n ti máa pọ̀ mọ́ Afsa sí ò sí o sí ìsìnkú bí ọkọ rẹ nù kíní kan èmi ọmọ fún ẹbí léèrè ni wọ́n bá sọ pé òun ọ̀bọ máa yín lé kójókòó lé yín báyìí àyè ṣe bá ń lé tiwa wọ́n máa ṣe bẹ́ẹ̀ lé tiwa subhanallah sẹ́rù àwọn obìnrin àwọn wà pè ní tahira wọn ò lè pè wọ́n ní tahira tó o bá gbọ́ lárúbáwá tahira ìyẹn ni kóbìnrin tó mọ́ tí èso ń zìnà kìí ṣe alágbèrè kìí ṣe panṣágàbìnrin ṣebí wọn mọ̀ àwọn tí wọn jọ ń gbélé tó yẹ pé ìwọ lọ́ọ́ máa díjú sọkùnrin ọlọ́kùnrin tí wọn máa díjú sí wọn ní làwọn náà máa wò ó pé yẹs obìnrin yẹn gbà tó ń wo ìwọ tó wà lọ́ọ̀dì ọkọ fa tọkùnrin ọlọ́kùnrin bá ti ń bọ̀ ó ti sáré lọ gbẹrù lọ́wọ́ rẹ̀ tọkọ rẹ̀ bá ń bọ̀ yọ máa wò ó ràn ní kò ní sínú ẹ káàbọ̀ ọkọ wa ni wọn dáùtì ìyàwó yìí ó ní dáùtì òun báwo sọ ọkọkùnrin mọ́ lórí ni èyí tá a ti rí náà àwọn àmì yìí náà fi hàn pé nǹkan kan ṣẹlẹ̀ nígbà tó yẹ pé ọkùnrin ọlọ́kùnrin lọ ń sáré sí ọkùnrin ọlọ́kùnrin lọ ń sáré lọ bá gbẹrù ọkùnrin ọlọ́kùnrin ló ń díjú sí tó bá sì rọ́kọ rẹ̀ ó díjú má gbárí ni bí ìgbà tí wọ́n so pọ̀ ọkọ rẹ̀ ò sì lè máa gbé nǹkan bọ̀ kọ́ gbà lọ́dọ̀ rẹ̀ ọkọ wa ló ń dáùtì rẹ̀ ọ wa ní dáùtì báwo sọ ọkọkùnrin mọ̀ ń lórí nìkan ẹsẹ̀ dìgbà tí wọ́n bá kọ́ ọmọ lórí torí de eléyìí Khadija at-Tahira ni wọ́n mọ̀ sí tani ya Khadija ìyá rẹ̀ náà ń jẹ́ Fatima bintu Ra'ida bun al-Asam ìyá rẹ̀ ń jẹ́ Fatima ọmọ Ra'ida ọmọ al-Asam lára eléyìí ẹ̀kọ́ mbẹ́mbẹ́ látàyè jahiliya làwọn èèyàn ti ń sọ ọmọ wọn ní Fatima látàyè jahiliya làwọn èèyàn ti ń sọ ọmọ wọn ní Fatima kódà Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ ọmọ rẹ̀ ní Fatima láyé jahiliya ló sọ bẹ́ẹ̀ toró ti bí gbogbo ọmọ rẹ̀ láyé jahiliya orúkọ yẹn dáa púpọ̀ Fatima yàtọ̀ sí wọ́n láyé Islam tọ́lọ́mọ wá àwọn ọkọ̀ burúkú tọ́ọ̀mọ sọ́mọ lẹ́yìn ìgbà tí Islam ti dé fa tọ́lọ́ sọ pé bi'sal ismul fusuqu ba'da al-iman orúkọ pò kí ìkọ̀ yẹ́yìn ó burú lẹ́yìn tẹ́ ti gbọ́ lọ́ngbọ́ dípò kẹ́lómi ọ̀sọ́mọ rẹ̀ ní Fatima ọwọ́ aṣọ ní Fatina olùfìtínà àwọn ọkùnrin olùfìtínà ṣé olùfìtínà ló yẹ kó sọmọ àmọ́ wa ọyájà àgbòrò ẹ wá ní bòǹtì ẹ ṣe rí báyìí ó kọ tẹ sọ lóru torí rẹ̀ àwọn kọ tó dá wà ńlẹ̀ ẹsọ àwọn ọmọ yín ẹ má máa sọ ọmọ lórúkọ tí ò dáa wọn pa jùlọ tẹ bá tura kéwú láwọn àwùjọ tiwa yìí wọn wà lọ mọ wá àwọn kọkàn tó strange àwọn kọkàn tó ṣe é pé wọn lè pé ó ní láti jẹ́ pé ẹni tó mọ kí ó ń dá díẹ̀ ní táwọn fẹ́ nù kárí mi wọn lọ mọ mọ́kọ wọn mọ mọ́kọ ọkọ tó ṣe pé kódà wọn mọ fi sọmọ nígbà tó kàn ń wo ọkọ tó strange kò rí ọwọ́ ni a suspend àti sọmọ lórúkọ fúngbà díẹ̀ orúkọ ọmọ yẹn máa jẹ́ àwọn wókọ òkè ń jò lẹ́tọ̀ọ́ wá rí pé àwọn wá orúkọ ìlú orúkọ ọmọ báyìí níjọ lẹ́tọ̀ wá sọ lórúkọ pé níjọ́ táwọn bá orúkọ tó strange tó yẹ ìmọ̀ tí bàbá rẹ̀ ní ẹgbọ́rọ́ Abdullahi nbẹ́lẹ̀ Abdulrahman nbẹ́lẹ̀ Abdulrahim nbẹ́lẹ̀ Abdulsalam nbẹ́lẹ̀ Abdulmumin nbẹ́lẹ̀ gbogbo eléyìí yóò wọ̀ yóò sá máa wó kọ kankan ní tí ò sí nbì kankan ó lè gbé òun lọ sórí nẹ́ẹ̀tì kọ
test ni ń lọ sórí net sẹ́mi túmọ̀ gbogbo ẹ̀ láti sọ fún yín kọ́ làjú lòun òun yàtọ̀ sáwọn ará oko tí lọ́ọ́ máa bí àwọn àfáà léèrè orí net ló ń ti rókọ bí ọ̀kan nù ó ló ń fẹ́ sọmọ ní fahim kí ni rubbish olórí net làwọn ti rí kò ní dáa fún net náà net kọ bọ́ọ̀lù ni torí pé ìgbà tá a bá neglect àwọn tó ní màláàrin wa àwọn á lọ sórí net lọ wó kọ orí net sẹ́mi pé èèyàn bí wá náà ní kọ̀ọ̀kan orí ẹ̀ ó sì lè jólódo gidi òun ti wá kọ̀ọ̀kan bẹ̀ èèyàn wà á mú net gẹ́gẹ́ bí alukurani ẹnìkan lè pé gbogbo àwọn information yìí orí net ló ń tiri irọ́ lásán ṣé net lè dípò tírà ni tọ́ba mọ̀ kó lè dípò rẹ̀ ṣàlàyé fún wa báyìí net kọ basket ni kò lè dípò tírà láéláé torí nẹ́ẹ̀tì gangba torí rẹ bá gbóná yìí máa dàwé eru ni àbí wò tí gẹ̀ẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ rí tí ó dàwé eru tó ẹ pé ọ̀tọ̀ ni tó wà nínú ìwé ọ̀tọ̀ ni tó gbé jáde fún àìmọye tó bá sì tún fẹ́ ó lè já létí yọ já mu yóò ní níta gbé sóun nínú ó ti pọ̀ ju agbára òun lọ torí rẹ ní tó wù òun gbé jáde ni ó sì tó tọ́ control torí délé à nídìí láti lọ́ọ́ máa mórúkọ lórí nẹ́ẹ̀tì tó bá kóbìnrin náà ló bí Khadija ni orúkọ tó dáa ni Aisha ni orúkọ tó dáa ni Fatima ni orúkọ tó dáa ni Zainabu ni orúkọ tó dáa ni Ruqayyatu ni orúkọ tó dáa ni Hafsa orúkọ tó dáa ni Maimuna orúkọ tó dáa ni Juwairiya orúkọ tó dáa ni kíáni ká lọ́mọ owó kankan tí ó sì tọ́ asọmọ lórúkọ tó mọ dàgbà tójú ọmọ tì pé ẹjọ́ ẹ dárúkọ yín fún wa kò need kò sẹ́ need ẹ̀sùn kọ́ yín fún akápọ̀ torí pé kọ́ burúkú bàbá rẹ̀ sọ torí délé ẹ̀sùn àwọn ọmọ yín lórúkọ tó dáa kí lórúkọ ìyá tó bí Khadija Fatima bintu Ra'ida síwájú kí Khadija kánàbì sallallahu alayhi wa sallam kó tó fẹ́ Khadija ti lọ́kọ méjì ṣáájú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nínú àwọn méjèèjì wọ́n ń pè ní Abu Hala baba Hala yun ọmọkùnrin yẹn ni tó ṣe pé Khadija náà ló bí fún orúkọ bàbá yẹn tọjọkọ rẹ̀ àkọ́kọ́ ó ń jẹ́ Hind bunu Zurara at-Tamimi Hind bunu Zurara at-Tamimi orúkọ ọkọ rẹ̀ àkọ́kọ́ nù wọ́n pè ní baba Hala torúkọ rẹ̀ ń jẹ́ Hind ọmọ Zurara at-Tamimi Abu Hala yìí Khadija bímọ méjì fún Khadija ó bímọ méjì fún alákọ̀ọ́kọ́ ń jẹ́ Hala ẹlẹ́ẹ̀kejì ń jẹ́ Hind bí orúkọ bàbá rẹ̀ Hala Hind Khadija bímọ méjì fún arákùnrin yìí kú ìgbà tó kú Khadija tún lọ́kọ mi ọkọ mi yìí orúkọ rẹ̀ ń jẹ́ Atiq bunu Abid al-Makhzumi Atiq bunu Abid al-Makhzumi ọkọ rẹ̀ kejì nù ìgbà tí Atiq Khadija ó bímọ kan fún Atiq orúkọ ọmọ rẹ̀ ń jẹ́ Hind yẹnni kí Khadija lọ́mọ méjì tí wọ́n ń jẹ́ Hind ṣùgbọ́n ọkùnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe kí ni ló bí wọn fún tọ ìgbà tí Àtíkù ṣaláìsí ìgbà náà la Nábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wá fẹ́ Khadija a jẹ́ pé ọkọ kèló la Nábì jẹ́ fún Khadija ọkọ kẹta lànàbì jẹ́ fún Khadija lọ́dọ̀ Qatada rahimahullah òun gbé látòdìjẹ ó ní ọkọ tí Khadija kọ́kọ́ fẹ́ ó ní Atiq
ọkọ rẹ̀ kejì oní Abu Hala sọ̀kè nọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ asọ̀kọ́kọ́ rẹ̀ alákọ̀ọ́kọ́ níta ni Abu Hala Atiku lọ́fẹ̀sì kejì. ọ̀rọ̀ eléyìí òun náà ní nǹkan tí Ibnu Ishaq ọ̀rọ̀ Qatada yìí òní Ibnu Ishaq tọkọ history nípa Islam ló ń gbà wọlé pé Atiku lọ́kọ́kọ́ fẹ́ Abu Hala lọ́fẹ̀sì kejì. ṣùgbọ́n ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó sọ pé Abu Hala lọ́kọ́kọ́ fẹ́ Atiku lọ́fẹ̀sì kejì òun náà ni ohun tí al-Imam Ibn Abdul Barr tó ń gbà wọlé ó sì ní lọ́rọ̀ àwọn olùmọ̀tọ́ pọ̀ jù. Abu Hala lálákọ̀ọ́kọ́ Atiku ló sì kejì. Qatada sọ pé Atiku lálákọ̀ọ́kọ́ Abu Hala ló sì kejì. eléyìí kọ́ lọ́jà lọ́dọ̀ wa ìtọ́jà lọ́dọ̀ tiwa ni pé Khadija ti lọ́kọ méjì ṣáájú anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nu wọn jẹ́ Abu Hala Hind ọmọ Zurara at-Tamimi ẹlẹ́kejì òun jẹ́ Atiq ọmọ Abid al-Makhzumi èyí yóò wo orí kọjá alákọ̀ọ́kọ́ nu wọn àbí òye wa sẹ́mi kọ́ ṣe ya pẹ́ẹ́nu èyí yóò wọ ọjà alákọ̀ọ́kọ́ èyí yóò wọ ọjà lẹ́kejì àwọn méjèèjì sájẹ́ ọkọ fún Khadija rẹ̀ ṣáájú ká nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kó tó fẹ́. ẹ̀kọ́ tí ń bẹ ń bí ni pé láti ayé jahiliya Khadija kò yá dádúró rí kò yá dádúró obìnrin rí irú ètò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin sọ̀rọ̀ àwọn dà lónìí àwọn adádúró èmi ò lè gbọ́dọ̀ ọkùnrin kan ilé jókòó ọkùnrin kan máa kọ̀ǹtró mi tí wọ́n yálé mọ́súkálé àwọn bàbá wọn kò sì síbòbìnrin ó ṣe dádúró tí wọ́n sọ pé ìfẹ́ lọ́kọ tí wọ́n kàn wà bẹ́ẹ̀ lásán nínú mẹ́wàá arú wọn ẹ bá méje pàdé tó pé zina ní í ṣe torí ìbàjẹ́ níṣẹ́ ló máa ń ráyè lára àwọn obìnrin ní ìgbà tí wọ́n bá ti kọ̀ láti lọ́kọ kò sáǹfààní tó fẹ́ mú nínú ní lọ́kọ kí láǹfààní náà ti ń bẹ nínú pé èmi ò fẹ́ lọ́kọ ó fẹ́ máa ṣe ránu ṣé bá ọmọ pé ìyá rẹ̀ ò lọ́kọ ló ṣe bí ọ tó fi rí bàbá kan máa gbélé rẹ̀ nígbà tó yẹ pé irú ránu irú ìrégbè tí wọ́n fẹ́ ra gbálẹ́hùn níyà rẹ̀ ṣe bí ọ sọmọ kékeré sọ níyà rẹ̀ ṣe ta ni wọ́n wá fẹ́ fi tiẹ̀ jọ ta ló fẹ́ fi tiẹ̀ jọ. ẹ̀kọ́ mi ò ní pé Khadija radiyallahu anha ó lọ́kọ alákọ̀ọ́kọ́ kò sọ pé òun fẹ́ kọ́kọ́ kò sọ pé òun ò ṣe tọkọ mọ́ ẹni tó mú kúrò lọ́dọ̀ ọkọ yẹn òun náà ní kú ọkọ ohun tó mú kúrò lọ́dọ̀ ọkọ yẹn òun náà ní kú ọkọ eléyìí túmọ̀ sí pé tóbìnrin bá lọ lé ọkọ ó yẹ kó ti pọkàn pọ̀ ayé tèmi ni mo ti dé yìí o ayé tèmi ni mo ti dé yìí o ìrònú wípé mò ń lọ kábọ̀ kò gbọdọ̀ sí lórí obìnrin rere bọ́ba wọ níbí ọba sí wọ èmi ń kó ń bẹ́nu àwọn obìnrin rere wọn kì í rò bẹ́ẹ̀ nígbà tí Khadija tó lọ́kọ alákọ̀ọ́kọ́ Khadija kò fọkọ yìí sílẹ̀ àfìgbà tí kú pín wọn ká gbàtí kú tú wọn ká ẹni Khadija ló tún wà ń kó kọfẹ́ lọ́kọ mi Khadija ò ti torí pé ọkọ kan kú ẹ̀kọ́ mi tunu òun ọlọ́kọ máa ń tó kí ló ń tún fẹ́ pò ń wá láyé ó ti bí ma rárá o Khadija tún lọ́kọ mi torí pé tóbìnrin tó bá wà tí ó bá ti gbó tọkọ rẹ̀ bá ṣaláìsí tó bá sọ pé mi ò fẹ́ lọ́kọ mi mà màá kàn máa jókòó bẹ́ẹ̀ ni ó dájú pé ńgbà míì wọn kì í jókòó bẹ́ẹ̀ lásán yóò jókòó yóò máa yọ zina sẹ́ni Islam ò sì fara mọ́ bàjẹ́ kò fara mọ́ra nù tètè lọ́kọ mi òun fẹ́ gbọ́ pé wọn alákọ̀ọ́kọ́ wà lìjánà kò sí wàhálà bọ́ bá bẹ́lẹ̀ kejì wà lìjánà náà kò burú ọkọ alákọ̀ọ́kọ́ ọlọ́run fún náà níyàwó mi lálìjánà torí ẹ̀ tóbi náà ọmọ tán jẹ́ kọ́dà tẹ́ bá kú gan ìní fẹ́ lomi bọ́ bá rí kó lè dá dúró fẹ́ lomi sátúkó jáde kó nu lé tèmi mo rò pé yé kọ́mọ̀tẹ́ pé nu lé tiẹ̀ ni wọ́n wá tún máa gbọ́kùnrin mi wà pàápàá jùlọ nígbà tí ilé mi tó fẹ́ máa gbé nínú ilé rẹ̀ yẹn tí ó bá jogún tiẹ̀ tọ́jú pé ogún àwọn ọmọ tiẹ̀ ni yọ wá lọ máa gbọ́kùnrin kan wọ́n tún máa gbénu àlá rárá o
lọ́kọ míì kẹ́lẹ́ lọ́ máa gbé má fi mushkila eléyìí jẹ́ bó ṣe jẹ́ ìyẹn ni pé gbogbo wíwú ọmọbìnrin wíwú ọmọ títí tó bá kó tó kú náà ni tó bá kú wíwú ọmọ kínní jọmọ ọlọ́mọ náà lọ lọ́kọ míì yọ lọ lọ́kọ míì aha eléyìí túmọ̀ sí pé Khadija kò sàdédé fọkọ alákọ̀ọ́kọ́ sílẹ̀ ikú ló pin wọn yà nígbà tọkọ alákọ̀ọ́kọ́ sì kú Khadija tó ṣe kínní ó tún lọ́kọ míì ó túmọ̀ sí pé àwùjọ yẹn náà dáa níwọ̀nba wọn ò ní tìtorí kóbìnrin kan ó ti lọ ilé ọkọ kan rí kí wọ́n wá pátì nígbà tó wà ń pò kó fẹ́ lọ́kọ míì yàtọ̀ sí ti ṣẹlẹ̀ láwùjọ tiwa lónìí ọ̀pọ̀ nínú àwọn obìnrin tó ṣe pọ́kọ wọn ṣaláìsí tí wọ́n rẹ́ni kọnu sí wọn má wọn láwọn àwọn ẹni tó jẹ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ agárá wọ́n ń bẹ́ ń títì wọ́n rẹ́ni pè wọ́n bó wàá ní wọ́n Tòkunbọ̀ bó lè yẹn ṣe jẹ́ Tòkunbọ̀ pàtí èsì mọ́tò àlòkù eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ kí a máa fi ojú orí sí mi wò àwọn obìnrin tọkọ wọn ṣaláìsí ojú àánú ojú pé lánàá ọlẹ́ni tí ń ṣàánú ẹ̀ kò sẹ́ni náà má nìsín kí ló burú wọ́n sì wọlé orí pé ìyàwó kan náà lọ ṣẹ̀ṣẹ̀ ní ṣàánú rẹ̀ kọ́ fẹ́ kí ìyàwó rẹ̀ pé méjì ọlọ́run ọlọ́ wọ́n ti ní ìyàwó mẹ́ta ṣàánú rẹ̀ kọ́ fẹ́ kí ìyàwó rẹ̀ pé mẹ́ta àbí kí ìyàwó rẹ̀ pé mẹ́rin kò sí ní tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́ so gbogbo eléyìí pàápàá jùlọ tó bá lánìyàn pọ̀ fẹ́ ṣàánú rẹ̀ wàá gba aládàá tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá o so kájẹ́ ẹni tí wọ́n lanu ẹni tọkọ rẹ̀ kú ó ń bùkátà ẹni tí ó tún jọkọ fún tó ẹ bá sì fẹ́ ru wọn tó bá lọ́mọ kẹ́ ẹ gbà pé ẹ fẹ́ tọmọtọmọ ni kẹ́ ẹ gbà pé ẹ fẹ́ tọmọtọmọ ni ẹ sì rí pé Khadija ọmọ wọn rẹ̀ kò sóge kò sakọ torí pọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò máa soge yóò máa sakọ pàápàá jùlọ nígbà bá rí kó ń lówó lọ́wọ́ Khadija olówó ni kò sóge kò sakọ ló tún fi tẹríba lọ́kọ mi tọmọ pé wọ àǹkárá lásán lọ ń tà àǹkárá lásán lọ ń tà kọlọkọ alákọ̀ọ́kọ́ gan ó ní ta lọkùnrin náà tó kápá àti fẹ́ ru òun wàláì kò sóbìnrin náà tó dàgbà ju kọkùnrin yòówù ọ̀fẹ́ lọ ta ni ọ abẹ́yẹn ọ̀gẹ́tì ẹ̀ ní tálẹ̀ ẹ̀lẹ́fẹ́ kódà kọjọ́ bá bìnrin ẹ̀lẹ́fẹ́ abẹ́ ẹ̀lẹ́fẹ́ pé kíni kátó akpọ̀ ọmọ ọba ẹ̀lẹ́fẹ́ abẹ́ ẹ̀lẹ́fẹ́ àǹgbàtà ẹ̀sẹ̀ kúrúntù so nítorí di eléyìí kóbìnrin ọmọ awòrán rẹ̀ kọ́ máa ṣe kẹ́ òun jagbara kínní kan lọ wọn lẹ́nìkan béèrè yín ta wá ta ni bó ló ṣe dírẹ́sì ẹ gbọ́rọ̀ so nítorí di eléyìí báyìí Khadija kọjọra rẹ̀ lójú ìtẹríba wà fún Khadija ìdí nìyí tó fi jẹ́ pé ó tún gbà láti lọ́kọ kejì ẹ̀kọ́ ńlá lélẹ́yìn obìnrin tó jẹ́ pọ́kọ rẹ̀ wá ṣaláìsí ó sì ti lọ́mọ Ọlọ́run tún wá ṣàánú rẹ̀ ó tún wá rẹ́ni tó fẹ́ fẹ́ tọmọtọmọ pọ́ ọmọ bá tọ́jú ọmọ rẹ̀ obìnrin yìí wá lakọ rẹ̀ wá pọ̀ sẹ́wọ̀n pé irú àwọn obìnrin báwọn àti rẹ́ni tí ó ṣàánú wọn lẹ́yìn eléyìí yóò ṣòro torí pé ńgbà tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ fáwọn èèyàn pé lágbájá ó ń wọ́kọ̀ ọkọ rẹ̀ ṣaláìsí pé ṣé èso obìnrin tí mo gbọ́ pé máa fi kálukú sóge o èèyàn kan ló fi sóge o àwọn èèyàn kan generalize ẹ̀ ni ṣé èso obìnrin tí mo gbọ́ pé máa fi kálukú sóge o èèyàn kan wọ́n ní máa fi àwọn èèyàn sóge ni yọba di kẹ́ ẹ bẹ́ẹ̀ torí ọ̀dọ́wọ́ rẹ o ọkọ rẹ ti kú ọmọ kan ṣàánú rẹ ni o tún wá sọ pé ẹni tó lóun fẹ́ fẹ́ ọyún kò ní sẹ́kàn gidi lọ́wọ́ wọ́n bá wà ẹni tó ti sàdé o wípé bí òní pọ̀ ìyè òní jọ sísìn sí wájú àjọ tó tó bá dán o tí ìyá bá jọ tẹ́bí bá pọ̀ yóò kan àbùkù wọ́n tún wá sọ pé kò ní sẹ́ gidi kan lọ́wọ́ tá a bá tún wọ́wọ́ ó ti dàgbà ẹ gbọ́rọ̀ táwa ló kéré síkú tá ló dàgbà jù kú lọ àní sọ pé ọmọ kékeré ó kéré síkú àgbàlagbà kan òsì tó dàgbà jù kú lọ ọjọ́ kú kálukú ni ó kú ìwọ gan tó sọ pé nìkan ti dàgbà sọ ọmọ bọ́dọ̀ láláyé àbí ọjọ́ orí lọ́lọ́run fi tó kú ni kìí sọjọ́ orí lọ́lọ́run fi tó kú kó sì lọ́ọ́ mọ o obìnrin tọ́jú ọmọge ìṣẹ́gbẹ́ rẹ o àánú ni o náà la fi ń pariwo kó wọ́n ṣàánú ru yín o
àwọn tọkọ wọn kú ẹ dákun ẹ máa ṣàánú wọn àánú ni o abẹ́ àánú wọn ó ti máa fẹ́rù àwọn eléyìí o àbí òye yín nítorí pé obìnrin tí ẹnìkankan tí ò tí ì fẹ́ rí ọ wà nílẹ̀ ẹnìkan wá ń tilé ọkọ kan bọ̀ èwo ni wọ́n mú tọ wálé sì ti fọ́ra rẹ̀ ọ̀dájú pé tí ò tí ì lọ bìkan rí ló wù ọ́ torí pé nísìn wọ́n lọ gáìdì ẹ̀ wọ́n ló kó àwọn èrò tiẹ̀ sí lórí àbí òye bó ṣe fẹ́ kọ́ máa ronú náà máa ronú àmọ́ ọ̀kan tí ń gbèrò káàbọ̀ ọlọ́run lọ́mọ iye tí wọ́n rọ sí lórí ibi títí ń bọ̀ so wọ́n wá fẹ́ ṣàánú rẹ̀ oge rẹ̀ tún pọ̀ sẹ́wọ̀n kó ní sọ́kàn lè wo sùsùn jọ́kàn kó tí ọba sì kú ní ọ̀rọ̀ wa pé tí ọba sì kú báwo máa wá jẹ́ ìyàwó fúnrú rẹ̀ aha gbogbo ẹ̀ làwọn èèyàn ń rò pọ̀ náà sí pé kí wọ́n ṣàánú ru yín ẹ̀yin tọkọ yín kú o tún wá rẹ ní tí ó ṣàánú rẹ oge rẹ tún fẹ́ pọ̀ ọmọ wa rẹ ìyá tí ó jẹ ọ fẹ́ pọ̀ torí ẹ Khadija radiyallahu anha ọlọ́kọ mi bẹ́ẹ̀ náà ló yẹ káwọn obìnrin náà máa ronú o má dàdú o má lọ dẹrù sí bàbá rẹ lọ́rùn o ńgbà tọkọ rẹ kú o tún wá kó padà sílé bàbá rẹ yàrá táwọn ti fi háyà tẹ́lẹ̀ sí kí wọ́n lé ẹni tí ń háyà ni ó yẹ kó tètè lọ́lé ọkọ mi ni àbí òye sọ pé dádì rẹ wọ́n ń fowó ṣọ́ọ̀pù yẹn wọ́n fi ń kún wọ ọbẹ̀ gbàtí wọ́n dé nísìn ò ní fún bàbá lówó mi di ó tún máa pèsè máa sanwó lé ní lọ́dọ̀ bá mi ok bàbá rẹ fẹ́ fowó yẹn sanwó lé má kó bá bàbá rẹ bẹ́ẹ̀ ni Khadija radiyallahu anha ọlọ́kọ kejì lẹ́yìn rẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ebi àyìn ti mọ anabi abẹ́ dàmà ni mọ̀ ń béèrè ni èmi máa béèrè ṣé ẹbẹ́ mọ anabi abẹ́ mọ anabi ní sọ pé kẹsàn sallallahu alayhi wa sallam ṣé mọ anabi abẹ́ mọ anabi ọ̀dà tawala anabi wa ṣé mọ̀ pé al-usulu thalatha allati yajibu ala kulli muslimin ma'rifatuha ma'rifatu al-abdi rabbahu ومعرفة نبيه ومعرفة دين الإسلام بالأدلة أما كما نقول النبي صلى الله عليه وسلم ننو ABD إسلام اللي يتكالو قدوم سبعي ما النبي صلى الله عليه وسلم أبي ما أقول لك وماو سبعي ما النبي كلا ما سي نعم kí lorúkọ rẹ̀ gánà rí Muhammad ibn Abdillah bọ́nú Abdul Muttalib àwọn kan ti gbé wọn ní Hashimu lọ́kàn bẹ́ẹ̀ o ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ọ̀dà anabi sallallahu alayhi wa sallam báwo gan ló ṣe fẹ́ Khadija wọ́n ní ṣáájú kánabi ò tó dá anabi lànàbi ti fẹ́ Khadija ó ń kọdún mẹ́ẹ̀ẹ́dógún tọ́lọ́hún sí ànábì níranṣẹ́ rẹ̀ lànábì fẹ́ Khadija ọmọ ọdún mélòó lànábì sì wà nígbà tọ́lọ́hún sí níranṣẹ́ rẹ̀ ó wà lọ́mọ 40 ọdún wọ́n ní wọ́n ń ku ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ó dìránṣẹ́ Ọlọ́run ló fẹ́ Khadija ajẹ́pọ̀ ọmọ ọdún mélòó ló wà ń gbà náà ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí 25 years òun náà dájú wípé ọdún tànàbí wà nù nígbà tó fẹ́ Khadija torí pé àwọn olùmọ̀ tó ń kọ nípa àtàn wọ́n ní sẹ́ńkù ọdún mẹ́ẹ̀ẹ́dógún tànàbí ó di ìránṣẹ́ Ọlọ́run ló fẹ́ Khadija ni àbí ọdún tó kù jù bẹ́ẹ̀ lọ lànàbí ti fẹ́ Khadija ìyẹn ni pé sọdún mẹ́ẹ̀ẹ́dógún ní kù ni àbọ̀dún mẹ́ẹ̀ẹ́dínlógún àbọ̀dún mẹ́tàdínlógún àbọ̀dún méjìdínlógún àbọ̀dún mọ́kàndínlógún àbógún ọdún ìyapa wà láàrin àwọn ẹni tó kọ tán èyí tó túmọ̀ sí pé sísọ tá a máa ń sọ pànàbí wà lọ́mọ 25 years ló fẹ́ Khadija kìí ṣe kọ́ sẹ́tìn a sọ yìí pé ọ̀kan nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ọdún tànàbí ní nígbà tó fẹ́ Khadija onípànàbí wà lọ́mọ 25 years nígbà tí àwọn ẹgbàá wa mi sọ pé kò tí ì tó 25 years láyé so yé wa
torí pé tọdún tí ó dá ànábì bá tún pẹ́ jù bẹ́ẹ̀ lọ ajẹ́pọ́dún ànábì ò tí tó 25 years. tọ́ ó túmọ̀ sí pé ẹ̀kọ́ ńlá kan tún ni o káàtì ẹ̀ pé 25 years ìyẹn ni pé ìtọ́ pọ̀ jù nínú ọdún tá ànábì ti nínú tó fi fẹ́ Khadija àwọn kan tó sọ pé kò tí ì dàgbà tó bẹ́ẹ̀ ṣé arọ́mọ 25 years níjókòó ní ìsìn tí ò tí ì níyàwó àbáàrí wọ́n wà bí wọn ò sí kí wọ́n lè retí kí lẹ́yìn retí owó la ilaha illallah kò tún tì yín lẹ́nu wọ́n lówó làwọn retí ọ̀dà kò burú òdodo ni o man istata'a minkumul ba'ata falyatazawwaj ẹnikẹ́ni nínú yín tó bá ní agbára láti bóbìnrin lò tó sì ní agbára owó láti gbé ẹrù rẹ̀ kèsì pé kọkàn pé di rẹ̀ ń le ọ wá lọ fẹ́ yàwó o lówó ọ wá ń sá lọ bá dádì ó lé ọ̀dànù ni láti bọ̀ ló ti ń bọ̀ kèsì dandan kó wọ́n yóò ti wà lọ́wọ́ bọ́ dandan ni kó lè ṣiṣẹ́ láti rówó bó ṣe pé èèyàn lọ́jà èèyàn mọ̀ bá wọn gbẹ́rù pẹ̀lú ògo Ọlọ́run èèyàn ní padà wálé láì rí nǹkan kan mú wa eléyìí jẹ́ sábàbí tí gbígbéyàwó fi máa ṣe sábàbí kéèyàn lówó torí tó bá pé wọn nìkan lọ wà ó ní dààmú fúnra rẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó bá ti mọ̀ pé gàrí ń bẹ ń lé kúlíkúlí sí wà ó ní dààmú ṣùgbọ́n nìṣẹ́ oníyàwó lé tó bá tu tó bá rọ̀ tó bá mu gàrí lẹ́ẹ̀kan lójúmọ́ oníbọ̀ mu tẹ́lẹ̀ kejì lónìí kódà òun náà ó lè máa bọ́ gbé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ̀rẹ̀ pé tọ̀ bàbá sì lè tẹ́lẹ̀ báyọ̀ dà ẹ wọ́wọ́ tá a fi rẹ̀ fọ́ tá a fi rò fọ́ ma ẹ̀fọ́ gangba mi ẹran ni sọ pé pẹ̀lú eléyẹn ìyàwó ọ̀bọ̀ ṣe sùúrù wàá lọ struggle láti rówó ẹ̀fọ́ so eléyìí túmọ̀ sí wípé jama ọjọ́ ti lọ púpọ̀ lórí rẹ o wọ́n tó nǹkan dàgbà dànù ọjọ́ ń lọ púpọ̀ o tó yà jẹ́ pípa tó bá fẹ́ yàwó sí ó ti di bàbá kan tó jẹ́ pé ó ti gbó abẹ́yìn náà gẹ́tì ẹ̀ ni gẹ́tì ẹ̀ tó ń torí délé ẹ̀ dàpọ̀ ẹ̀ má kánjú o ẹ̀ má wọ́n ní ìdáhùn wí gan ni mo sọ pé ẹ̀ má kánjú so ẹ ti lọ lára jù o ẹ ti lọ lára jù ẹ má jẹ́ ọpẹ́ ẹ má jẹ́ ọpẹ́ ṣe asàdéhùn pé kò ní pẹ́ mọ́ Ọlọ́run sì rọrùn tọ́ àwọn àwò gbogbo àwọn ìgbà wọ́n rọ̀ tí wọ́n sọ fún wa nípa abánabi ṣe fẹ́ Khadija because àkànfẹ́ pìtàn lásán nǹkan tó ń kọ sínú àwọn tíra síra kìnnìkan hayatu sahaba bíi al-isaba al-isti'ab usudul ghaba kìí ṣe gbogbo nǹkan tó kàn sọ yẹn la kàn fẹ́ mú wa torí pé àwọn nǹkan yẹn ò fẹsẹ̀ rìn lẹ̀ hadithiyyan a sì ní ẹ̀kọ́ wò la lè rí kọ́nù gbèsè ayé Khadija ni tí ń tọ́sàlàyé nípa èèyàn ọba ti fẹsẹ̀ rìn lẹ̀ ẹ̀kọ́ wò wa lè fẹ́ mú bẹ̀ gbogbo àwọn ìgbà wa tó wá nípa bánabi ṣe fẹ́ Khadija gbogbo wọn da'ifa wahiya wọn lẹ púpọ̀ tabala fẹ́ wo finifini bó ní bó wọn ṣe rìn pàdé bó àwọn ìgbà wa tó mú ọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n tó dájú nípa Ànábì fẹ́ Khadija radiyallahu anha àwọn hadithi tó lẹ́wọ̀n wọ́n sọ fún wa nípa báwo wọ́n ṣe pàdé bóò ní Khadija ṣe mà Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní gbúrò Ànábì sallallahu alayhi wa sallam pé nìkan wà Mẹ́kà olóòótọ́ ni ẹni ìfọkàntán ni Khadija sì jẹ́ni tó lówó ó lówó gidigidi tí èsè tèrè ó máa wá fowó rẹ̀ ó máa fi ń ṣe business yóò gbowó kalẹ̀ fọkùnrin tó bá máa ń pa business kó lọ fi ṣòwò lórí mudaraba onáni maalun min shakhs wa amalun min akhar ala an yakuna ar-ribhu baynahuma ala ma yattafiqani alayhi mudaraba oníkànnì kò gbowó kalẹ̀ bí kò gbé 1 million kalẹ̀ ó gbé kalẹ̀ fẹ́lòmíì tí ò lówó àmọ́ tó mọ̀ nípa business lórí pé kọ́ lọ́ máa fowó ìṣe bísínẹ́sì báyìí pàtó pé kọ́ lọ́ máa fi ra màálù wà kó máa tà
gbogbo èrè tí wọ́n bá wá jẹ lórí bísínẹ́sì yìí á máa pín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á ṣe kò lé lórí bí ká sọ pé á máa pín 50-50 àbí ká sọ pé á máa pín ní 2-1 bàbá olówó ọgbà 2 ẹni tó ṣiṣẹ́ ọgbà 1 àbí ká sọ pé á máa pín ní 3-2 olówó ọgbà 3 ẹni tó ṣiṣẹ́ ọgbà 2 àbí ẹni tó ṣiṣẹ́ ọgbà 3 olówó ọgbà 2 kó bá ṣe pé yín eléyìí ni wọ́n ń pè ní mudaraba. Khadija máa ń ṣe bẹ́ẹ̀ nínú dúkìá rẹ̀ sẹ́sì máa pẹ́ ni tó bá lówó kò ní fẹ́ kówó kalẹ̀ lásán kò ní fẹ́ kówó kalẹ̀ lásán. àwọn olùmọ̀wá sọ pé nínú sábàbí tọ́lọ̀ fi ṣe zakati lọ́ranyàn òun náà ni almanu min takdis al-amwal. Islam fẹ́ kọ́ dínà ká máa kó pamali ká máa kó pamali ká máa kó pamali lọ́lọ́run fi ṣe zakati lọ́ranyàn nítorí pé tó máa ń kó pamali tó ń kó pamali zakati ó jẹ́ owó níta lọ́wọ́ rẹ̀ ńjọ́ kan torí kí bísínẹ́sì ó lè máa rọ́ọ̀n kẹ́ lè máa rà kẹ́ máa tà kẹ́ máa rà kẹ́ máa tà sẹ́mi kí bí tẹ́ǹtì ń rà tẹ́ǹtì ń tà owó náà máa ṣe kíni yóò máa lékún sí ẹni tó lówó ọmọ wáta ní ọ̀bùn ṣiṣẹ́ nínú owó tó wó yẹn tó fi pọ̀ sí. Anabi sallallahu alayhi wa sallam ó sì mọ̀ nípa káràkátà ṣáájú kó tó dà anabi ọlọ ó sì tún bẹ lórí pé òye tó ní náà ń tún lò lẹ́yìn ìgbà tó dà anabi ọlọ anabi kì í jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ kí ló anabi ọba tiẹ̀ jókòó máa ṣe gánà rí tóbi jẹ́ pé wọ́n ní ìsìtọ́ bá ti wá kékeré díẹ̀ tí òkun síbi ọ̀ wá jókòó kalẹ̀ kí ló dé bàbá ń bẹ́ ń lè bàbá ìlọ́ọ̀bì kan nọ́sẹ̀nsì nìyẹn náà wọn á ní owó abẹ́ àwọn là ń ná àwọn ń pọ̀wó ni ó dájú pé sàdábàrù lẹ́ ń lò ẹni tó bá ń lo sàdábàrù iná sọ pé àwọn ń pọ̀wó àwọn òwò ní ń pọ̀wó àbálẹ̀jà ń bọ̀ jíwó wa ó lè. Anabi sallallahu alayhi wa sallam ó ń ṣiṣẹ́ tá a làá fẹ́ fi tiwájọ́ tá a ní níṣẹ́ kò sábùkù nínú mò ń ṣiṣẹ́ mo níṣẹ́ lápá ibi tábùkù wà ní pé ọkùnrin yẹn dáadáa ni ó kódà ó máa ń ṣe dáadáa àmọ́ kò níṣẹ́ báwo bó níṣẹ́ wá rú sọ̀rọ̀ káwọn yóò béèrè anabi tiwa sallallahu alayhi wa sallam ọmọ nípa káràkátà kìí sì so ń jàǹbá sọ̀rọ̀ kí ló kọ́ pé lè má mọ́ṣáláṣí ni ọ́ àwọn ará mọ́ṣáláṣí ti dámọ̀ràn rí gbẹ̀ngbà tó ṣe pé bàbá yẹn ó máa bẹ́ẹ̀ ṣe ń rajà lẹ́kọ̀ọ́ ó ti ń ṣe bísínẹ́sì tipẹ́ ìmáàmù yìí sì ni àwọn ará mọ́ṣáláṣí wa ní ẹja máa dáwó jọ kí bàbá yìí kọ́ lọ́ máa ra ọjà wá fún wa lẹ́kọ̀ọ́ kó sì máa tà èrè tá à ń bá rí àjọ máa pín àti kó kalẹ̀ láàrí àràbò owó bàbá ìmáàmù àràbò owó wọ́n sì béèrè owó oníjà ìbá sọ́ra ọ̀kọ̀ọ̀kan lẹ́kùn ẹ mọ̀ pé irú àwọn eléyẹn irú àwọn ọ̀daràn ń pọ̀ láyé báyìí wọ́n ránṣẹ́ pa anabi sallallahu alayhi wa sallam obìnrin nìyà o ti pọkùnrin ránṣẹ́ ó túmọ̀ sí pé ńgbà táwọn obìnrin náà bá ti jókòó láyé ọ̀wọ̀ wọn lápàlẹ́ ni ọba lọ́lọ́run sóbìnrin ọlọ́run sí wọn lẹ́ni tí wọ́n máa ṣiṣẹ́ sìn àmọ́ táwọn náà bá jókòó láyé àpọ́nlé àmọ́ ńgbà tóbìnrin ti kúrò láyé àpọ́nlé láwùjọ tiwa tó ti di alájàpá tóbìnrin náà wọ ṣọ́tìníkà tẹ́tọ́ máa dùn mọ́ọ̀lù ẹ̀ tẹ́kọ̀ náà máa ṣe kọ̀ǹdọ́ sanwó ẹ̀ tó bá sanwó ẹ̀ máa kàn ẹ́ lẹ́sẹ̀ obìnrin so ńgbà táwọn obìnrin ti sọ̀rọ̀ àwọn ẹni láwùjọ tiwa ẹ̀ wò bí mùsíbà ṣe tó ìwọ́n yìí àwọn obìnrin lẹ́nu ká obìnrin lówó débi pé ń bọ ọkùnrin níṣẹ́ àìmọye láwùjọ tiwa yìí náà àìmọye láwùjọ tiwa yìí náà pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tọkọlé nílẹ̀ Haúsá wọn jáde ṣe bísínẹsì rí àwọn èèyàn ń bá wọn ṣe ni nílẹ̀ Lárúbáwá ẹ̀wẹ̀ àròbìnrin tọ́wá jókòó sí ṣọ́ọ̀pù pọ́ńtà nǹkan àyàfìgbà tó di ìrọ̀lẹ́ ayé nìsín o ìrọ̀lẹ́ ayé nìsín àwọn obìnrin wà tí wọ́n ń ṣiṣẹ́ lọ́fíìsì àwọn obìnrin wà tí wọ́n ń ṣiṣẹ́ nílé ìtajà kìí sì sówó wọn ayé àwọn wáyé wá jìyà ni wọ́n wáyé wá jìyà ni nígbà tó obìnrin fira rẹ̀ sáyé àpọ́nlé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn shops tẹ́ẹ̀rì ní Mẹ́kà tẹ́ẹ̀rì ní Madina eléyìí ọlọ́run fún yín tẹ́ bá lọ sí hajj ẹ̀ sá dé Mẹ́kà ẹ̀ lè tún lọ sí Madina láti lọ sí sọ̀láàt ní masalasi anabi sallallahu alayhi wa sallam ẹ̀ máa wo àwọn signpost tó kọ sí ṣọ́ọ̀pù kọ̀ọ̀kan tó ti ń ta gold wàá rí i pé wọ́n lè sọ pé Fatima lil mujawharat ìsọ̀ yìí ó ti Fatima
níbi tí wọ́n ti ń ta gold Fatima ọkùnrin yẹn máa jẹ́ bẹ́ẹ̀ kìí sì ṣe kí wọ́n kàn kọ́ lásán bẹ́ẹ̀ o ẹni tó ní wọn kọ́ wọ́n ti ẹ̀ lè sọ fún wọn pé Fatima at-Tamimiyya li bay'il mujawharat Fatima tó ti náà yà Tamimi wa ló ní sọ gold yẹn wọ́n lè sọ fún yín pé Khadija li bay'i adh-dhahabi wal-fidda ìsọ Khadija ni níbi tí wọ́n ti ta gold and silver ẹ̀sìn ní bóbìnrin bẹ àwọn ọkùnrin náà ni wọ́n máa bá tajà wọ́n lọ máa sàkáǹtì fún yà subhanallah so bẹ́ẹ̀ náà ni Khadija òun máa bẹ àwọn èèyàn pé kí wọ́n lọ sí business wa pẹ̀lú owó wọ́n pe anabi sallallahu alayhi wa sallam wá fún Khadija ó gbowó fún anabi sallallahu alayhi wa sallam ètò sì dájú ni kìí ṣe kan rárá ìlà anabi lọ ó tún lọ gẹ́gẹ́ bó ṣe wá nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí tí Abu Abdullahi al-Hakim tó gbé jáde nínú al-Mustadrak tó sì sọ pé hadithun sahih al-Imam al-Dhahabi òun náà sọ pé sahih ṣùgbọ́n wọ́n ní ẹnìkan wà nínú àwọn tó gba àdìsí yẹn wá tó jẹ́ mudallis ìdí nu tá a fi sọ pé àwọn àdìsí tó gba àlàyé bó la Ànábì ṣe pàdé pẹ̀lú Khadija wa wọ́n lẹ̀ mudallis yẹn ẹni tí ma sọ pé ń gbọ́rọ̀ wá lọ́dọ̀ ẹni tí ò gbọ́ lẹ́nu rẹ̀ ó tún gba àdìsí yẹn wá pẹ̀lú ẹn àti màkútí mudallis tó bá ti ẹnà riwaya rẹ̀ ó jẹ́ da'ifa àmọ́ tó bá pé sami'tu tó bá sọ pé akhbarani haddathani náà ibẹ̀ yẹn á gbà wọlé àwọn tó bá ní àn àbọ̀ ní qala mudallis tún ní àní gbà wọlé. wọ́n sàlàyé wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ọba Khadija sòwò kéésẹ̀ kan kéésẹ̀ méjì gbogbo ògbà tí sì ń bá sòwò yìí wọ́n ń jèrè tabua irú ètí Khadija ọ̀jẹ̀rú ẹ̀rí gbogbo ògbà tó bá sì ran ó máa ń fi arákùnrin kan lé tí wọ́n ń pè ní Maisara yìí òun ló ń sọ ìṣesí ànábì ó ń sọ ìhùwà rẹ̀ ó ń sọ bó ti ṣe ń bá Khadija mójútówó rẹ̀ àti báwọn ṣe ń jèrè sí òun ọ̀tẹ̀lẹ́ nìkan jáde láti lọ ṣe business pẹ̀lú dúkìá Khadija káwọn jẹrú èrè báyìí rí láyò ọkùnrin yìí ká má ti pàtẹ ni àwọn èèyàn ti rọ́bù ọjà àtàjèrè lásìntà ó sì jẹni tó lámàánà ọjẹni tó lámàánà gbogbo gbàtọ́ bá ti darí dé Khadija ó bi Maisara léèrè ṣé Khadija ti dẹ Maisara sànàbí nù máa kíyèsí ọkùnrin o máa kíyèsí wa rẹ o má jẹ́ ó mú mi lówó o má jẹ́ ó mú mi lówó o sọ ma pé owó kan pa o gbàtọ́ adé gbó lórí sí ẹni gidi ni o èèyàn pàtàkì ni o mo ti ń rí yàn rírọ ẹ̀rí o olódodo ni o kìí parọ́ o kìí dalú papọ̀ mọ́sápá o kọ́dà ọwọ́ tá a fi ń ta wìtìwìtì èrè tá à ń jẹ ọ̀pọ̀ lọ́ni inú Khadija sandu débi pé anabi bẹ̀rẹ̀ sí ní wo Khadija débi pé Khadija ìfẹ́ ti mú lọ́kàn anabi ò sì mọ nǹkan kan tiẹ̀ anabi wà neutral business la wá sí ẹyọ tí yẹn fún wa ti wa nínú èrè finish so ṣùgbọ́n iná ló ṣe jẹ́ pé tí nǹkan kan bá dọ̀ àtìyàn pọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n rò ọ̀tọ̀ ni tí wọ́n máa rò rò pé yé wa ìdí nu tó fi jẹ́ pé Islam di gbogbo ọ̀nà Islam di gbogbo